أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. gbogbo àwa olóríire tá ń bẹ láàyè ẹ jẹ́ ká yọ̀ wá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àkí ọlọ́run mo kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn ẹni rere tí wọ́n sọ wá dẹni rere àwọn tí wọ́n ti lọ ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. amiina. àwọn tí wọ́n ń bẹ lórí èpẹ̀ àlékún ẹ̀mí gígùn àláfíà ọlọ́run bá a ṣe fún wọn. àmín. mo kí bàbá wa àgbà Kewulere àgbà níkàlẹ̀ ọlọ́run tó ti ní kí oríire yín kó mọ ṣojú ẹ̀mí yín ọlọ́run ò ní lu orin náà pamọ́ yín lójú. amiina. mo kí ẹni tá a ní kó yan ọmọ tí ò wá yan jóná afáwa àgbà kọ́mándà ọba tó ti ń dùn yín nú látara ogun tẹ́yìn náà yan ọlọ́run kó jẹ́ ọjà rí apadà sí abúlé ọlọ́mọdé ó kàn yín. amiina. mo kí gbogbo ẹ̀yin bàbá ní ìkàlẹ̀ mo kí ìkàlẹ̀ bàbá wa àgbà Maulana Sheikh tó jẹ́ wípé gbogbo tí n bá ní mo fẹ́ sọ láyé yìí pátá bàbá wa tí mo fi tọ̀wọ̀ tàpọ́nlé dárúkọ wọn bá mi àgbà mọ́ dìbò gbogbo tí mo fẹ́ wí pátá láyé àtàrà bàbá yìí ní ti mú wàláhì tàláhì wọ́n fi mí síbi tí wọ́n fi mí sí bí àbá ti tóbi tó bàbá wa rí náà rí wípé ibi tó wà yẹn ò tẹ́ mi lọ́rùn bàbá sì lè rán èèyàn wípé ẹ lọ mú kúrò ńbẹ bàbá wa dìde fúnra lára wọn wọ́n wá mú mi kúrò ńbẹ wọ́n wá fi mí síbi tí wọ́n fẹ́ ọlọ́run kó wọlá yìí tẹ́ ṣe yìí náà gbogbo nǹkan ní tẹ́ tí ń rí dùnú lára ẹ̀ ọlọ́run má jẹ́ mọ́ bànújẹ́. amiina. ẹ̀kọ́ nìyẹn kò lè fẹ́ lòmíì láti gbèjà èèyàn ó káwọ́ sẹ́yìn báyìí ni ọlọ́run wá ń wò rẹ̀ tó bá dijọ́ táwọn ọmọ rẹ̀ náà bá nílò ẹni tí ó gbìjà wọn ọlọ́run náà ó káwọ́ sẹ́yìn báyìí. Allah. gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́run mọ gbìjà ọmọ òun yóò gbìjà ọmọ lọ́mọ ni torí wípé àmọ́ iye ààyè tó ní tẹ̀lé ọmọ rẹ̀ dé ó ń bẹ lẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ wá kàwé ńlọrin ṣé ó tẹ̀lé ọmọ rẹ̀ dé lọrin ni àmọ́ tó bá ń ṣe fọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ náà lọ́mọ rẹ̀ ó mọ bá pàdé níbi tó bá ń bẹ bá mi àgbà mọ́ dìbò ọba tó ti ṣe yín láṣíwájú dáadáa kò síbi táwọn ọ̀dọ́ ó ti dá nǹkan ìdùnnú lẹ̀ tá à ní báyìí ń bẹ̀ ẹ sì jòkó tí ìdùnnú ni bàbá ìdùnnú yín kò ní di ìbànújẹ́ sá. amiina. mo fi kí gbogbo àwọn àgbàlagbà pátá níkàlẹ̀ láláì yọ ẹnìkan mo kí ìjọba bàbá wa ọ̀gá wa àfáà tiwa mẹ́ńtọ̀ tiwa Maulana Sheikh Ahmadu Labibul Habibul Mahbubu bàbá tí ò ní bàjẹ́ fún láíláí bàbá ọlọ́run jẹ́ ọmọ dáa sí. amiina. mo kí gbogbo ẹ̀yin màá mi ní kalẹ̀ gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin àfa gbogbo àwọn olóyè lápapọ̀ ìyá mi tí mo tẹ̀lé wá gba oyè èmi tẹ̀lé yàn wá gba oyè ni ìyá mi alájà wa Aminat láti Paris tí wọ́n wá ń jẹ́ ọmọ bíbí Kútọ́nù ìrìn àjò yìí ti fẹ́ wọ́ tẹ́lẹ̀ ìfẹ́ ló gbé mi dáyé wọ́n búkú tíkẹ́ẹ̀tì wọ́n wá káńsù tíkẹ́ẹ̀tì lónìí wọ́n ti wá káńsù rẹ̀ yá nígbò wa níjà wa ní lọ báyìí mo ní pẹ̀lú ìyànda ọlọ́run á lọ mo wá lo ẹsẹ̀ tọ́lọ̀ ní káwa náà ní kékeré àwa tún ìrìn àjò náà gbé sí Friday àwa jọ dé sí Ìlọrin ní àná mo wá ń sọ fún ẹ pé tí o bá ṣe ọlá pé mo rí i wípé ìtẹ̀síwájú àfa Kewulere ìtẹ̀síwájú tèmi náà ni ìjọ Friday mi ò kí ń jáde kó ń lé àwa jọ gbé plane láti Èkó àwa jọ ń bọ̀ wáyà yẹn òun ló bá tẹ̀ fẹ́ kájà náà sí mi ò dá níyàn kankan pé mo wá kún ìyá náà ni oyè tẹ́ fẹ́ gbà ẹ̀ ní kábàámọ̀ pé gbà ó mo wá kí dókítọ̀ gbogbo ntẹ́dà bá ń ṣe pátá gbìyànjú jẹ́ dókítọ̀ nídìí rẹ̀ anabi Muhammadu anabi ní inna Allaha yuhibbu idha amila ahadukum amalan an yutqina ó
ó ní Ọlọ́run fẹ́ràn ẹrú kan wọ́n lẹ́rú wò ni ẹrú tó mójútó ń ti ń ṣe dáadáa ẹrú tó sọ̀rọ̀ ẹ̀ di dókítọ̀ lórí ń ti ń ṣe ṣíà ló fẹ́ mọ kàn ní má ṣe ṣíà yẹn bálabàla kàn dáadáa ta ló mọ̀ yìí pé èèyàn lè máa darí ètò pẹ̀lú farabalẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń darí ètò bí elébi ni wọ́n bí aláìlẹ́kọ̀ọ́ bí kò máa ranjú ẹ wo bí wọ́n ti ń sọ̀rọ̀ bí kí wọ́n má dákẹ́ mọ́ wọ́n tún wá ń ṣe débi pé wọn ò tún wá rí àwọn pàwọn jù lọ níbi tẹ́lómi tí ò tí tó nǹkan yóò ti máa lọ yí orúkọ padà lórí Facebook Fadilatu Sheikh ó ti wá yí orúkọ padà nù ṣé wọ́n pè ọ́ ní Sheikh yẹn báyìí ò wá yí orúkọ padà wọn ni ṣé tó bá yẹ pé rìyádà lè bá fẹ́ mi sí mo wà tó bá jẹ́ wà sí mo tún wà tẹ́ bá tún wá gbọ́ wà sí bàbá yìí ẹ wà á rí nígbà tẹ́ pé àbí wọn ò ṣe MC mọ́ ni wọ́n dẹ̀ ń ṣe àmọ́ àwọn ni wọ́n jẹ́ kó yẹ wáyé pé gbogbo ntẹ́dà bá ń ṣe pátá tó bá ti jẹ́ dókítọ̀ lórí ẹ̀ ayé ó fún ọ ní ìwọ̀ tó o bá deserve MC tí ó rùn pa àpadà sí abúrò nìkan yìí Àmín. MC tí kì í wá ń ṣe MC lásán gbogbo àwa tí bàbá yìí ń kí látẹ̀kẹ́ yìí wọ́n ju gbogbo wa lọ o èmi tí wọ́n ń kí wọ́n jù mí lọ o kò wá sẹ́nìkan tí ó wọlé tí ó wà nira fún bàbá yìí láti kí wọ́n gbé ọ sí diṣẹ́ kan o tó wá ń ṣe fáàrí lórí iṣẹ́ tí wọ́n gbé ọ sí iṣẹ́ rẹ ni kọ́lẹ́yọ̀ ọmọ níní bàbá yìí wọ́n understand life gbogbo rẹ ni ojú wa ń tì ọ́ family mi ló ń bọ̀ yẹ má jẹ́ kọ́ rí mi lórí iṣẹ́ rẹ gbogbo ẹni tí bá ti ń tijú lórí iṣẹ́ rẹ kò lè jẹ́ nǹkan díẹ̀ mínísítà mo kì í gbogbo ẹ̀yin àgbàlagbà ìjọ ẹ fún mi ní ìṣẹ́jú kan mẹ́sẹ́ẹ̀jì tí mo fẹ́ pàṣẹ obìnrin kan nílẹ̀ Lárúbáwá wọ́n ń pè ní Saratu Abdulrahman ó kọ ìwé kan ó pè ní sa ukibiruka shay'an yaj'aluka sa'idan ó lè mi ó fún ọ ní irú nǹkan kan nǹkan náà ni ó sọ ọ́ di olóríire gbogbo olóríire tí ń bẹ láyé ẹ sọ pé naam àwọn èèyàn wá tẹ́tí wọ́n fẹ́ gbọ́ ohun tí ó sọ fún wa ló bá kọ ìwé náà ó wá lé ní 170 pages ó dẹ̀ ní nǹkan ẹyọ kan ló fẹ́ fún wa ní ìwò tí ó sọ wá di olóríire lábẹ́ ìwé náà ó wá mú tọ́pìkì kan jáde òun náà ní fi bá wa sọ̀rọ̀ ó ní kun rajulan magnetisiyan ó ní gbìyànjú o jẹ́ èèyàn tí mágnẹ́ẹ̀tì ó mọ̀ bẹ́ẹ̀ lára ẹ̀ gbogbo ibi tó o bá dé pátá jẹ́ kí ayùn rẹ mọ mú àwọn èèyàn nígbà tó bá kù ń bẹ̀ nígbà táwọn èèyàn ò bá rí ọ jẹ́ káwọn èèyàn mọ ṣàfẹ́kù rẹ wípé lágbájá ò sí níyà yẹn bàbá wa gba àlìkálì rè òde téèyàn bá fi gbéraga mọ́ pé wọ́n sí òfò ó ṣe é torí ó mọ̀ pé òun sọ owó nù òun tó wá sọ yìí nù nígbà tó bá lo MC tí ò dá yẹn mọ̀ ó mọ̀ pé ìyàwó jẹ́ ọ́ ìwọ náà ló tún wá ń dìde kúrò lójú agbo tó lọ ń bá MC pé ẹni tó wọlé rè kò dáhùn èèyàn mọ̀ ó ní gbìyànjú o jẹ́ èèyàn tí ó ní mágnẹ́ẹ̀tì ní ara gbogbo ibi tó o bá ti dé pátá àwọn yóò mọ ṣàfẹ́kù rẹ pé lágbájá ti lọ bàbá amadibo rẹ ọjọ́ kan náà ni mo pàdé wọn gbogbo bàtà bá ti pàdé wọn báyìí bíi ká tún wọn pàdé tẹ́ ẹ bá pàdé ẹlòmíì báyìí inú yóò sì bàjẹ́ àti wo obìnrin àtọkùnrin tó ń bẹ láyé tó bá fẹ́ gbọ́n tí ó fi ní mágnẹ́ẹ̀tì lára sọ pé Allahu Akbar àkọ́kọ́ kunda iman mubtesiman ó ní tó bá ti rí ọ gbìyànjú o máa rẹ́rìn pọ́blẹ́mù Nàìjíríà bó ti tóbi tó tòun ti bẹ́ẹ̀ náà rí Nàìjíríà smile a celebrate ọdún kí wá ní pọ́blẹ́mù rẹ tó jẹ́ pé gbogbo àtọ́ bá ti rí ọ báyìí ó máa ń fajú wo ni tẹ́ ẹ bá rẹ́ lómi báyìí yóò máa lejú ni yóò máa fajú wo ni Ọlọ́run gan fúnra lára ẹ̀ tó bá rán màláíkà lọ ṣe ẹ̀dá lóore tó bá bá a lórí pé ń fajú wo wọ́n dá oore padà wọ́n nítorí wípé ń bẹ lórí pé kò nígbàgbọ́ nú Ọlọ́run Kùránì dẹ̀ lámúlẹ̀ fún wa pé inna wùláyé asùnmíwọ̀ illa al-qawmul kafirun kèfèrí nìkan ló máa já kàn múná pé kò lè dá a mọ́ kọ̀ǹdíṣàn tó léwu kó wà máa rẹ́rìn máa tújú ká tó bá jẹ́ ẹni tí máa rẹ́rìn táwọn yẹn bá pàdé ọ lẹ́ẹ̀kan yóò máa ṣe wọ́n bí kò tún pàdé rẹ lẹ́ẹ̀kan sí obìnrin tó lóhùn ò lórí ọkọ wọ́n bá ọ sọ̀rọ̀ lásán ó ti ń lejú wà ló lórí ọkọ ó lórí ọkọ kọ́ ó níwà mágnẹ́ẹ̀tì lára ni kọ̀mándà rè kò síjọ́ tẹ́ ẹ pàdé wọn ó mọ̀ rẹ́rìn sí yín ni mínísítà rè ẹ bá pàdé mínísítà yóò mọ̀ ṣe ibi kẹ́tù pàdé rẹ̀ lẹ́ẹ̀kan sí mínísítà lè jó látòrí stéèjì báyìí tí ó sì fẹ́ jó bọ́lẹ̀ pé arákùnrin yìí mọ̀mọ́ ṣubú ó ní mágnẹ́ẹ̀tì kan lára nù ẹlẹ́ẹ̀kejì ní ìwà rẹ̀ bẹ́ẹ̀ ló ń bá jòkó tì yín báyìí ẹ̀ sì kábàámọ̀ pé jòkó tì láàrin bẹ́ẹ̀ ti jòkó tì wọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ ẹ̀ bí yóò sì mọ sọ ohun tí wọn ò bá ti bí ọ mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́ ẹni tí ó sọ̀rọ̀ lásìkò tọ́rọ̀ bá níyì jẹ́ ẹni tí ó dákẹ́ lásìkò tí dákẹ́ bá níyì
tó bá ti jẹ́ ẹni tó níwà rẹ̀ magneti ó ti wà lára rẹ̀ kò sẹ́ni tí ó bá ọ ṣe tí ó ṣù ẹ̀wọ̀n tí bàbá ṣe lẹ́ẹ̀kan fún mi bàbá dìde fúnra lára wọn ojú sì ń kún mi wàláhì mo sì fẹ́ lè sunkún bẹ̀ wọ́n pé bàbá yìí lè rán yẹn pé ẹ lọ gbé àfa yẹn dìde bàbá yìí wá dìde magneti kan náà nù téèyàn kan bá rí lọ́la tá à ń da agbádá bolẹ̀ fún wọn yóò máa wá wu òun náà ìjáwọ́ fi magneti sára rẹ̀ bàbá wa dọ́kítọ̀rù ẹ gbàgbé pé ẹ mọ ètò yìí ṣe magneti gidi ń bẹ lára yín ni àwọn kan ti darí àwọn ètò fáwọn kan rí lánàá wọ́n sunkún gbẹ̀yìn nínú ilé ó fẹ́ràn ara ẹ̀ jólóde lọ ẹ̀yin ò fẹ́ràn ara yín jólóde lọ gbogbo ẹ̀ là ń rí yóò wá gbogbo ọ̀rọ̀ gbéṣẹ́ ayé ẹ̀ pa sóde olóde nígbà tí bàbá wa ń kó gbogbo ẹ̀ sápò ẹ̀ dàkún ẹni tó gba tẹ́ǹtì tó gba sí àǹkan kí ni kó wá gbà magneti gidi ti ń bẹ lára yín àánú bí yàrá bá láàánú yóò ní magneti lára gbogbo àwọn alájà tó ń bẹ ń kálẹ̀ wọn láwọn èèyàn pàtàkì magneti tó wà lára wọn náà la fi pè wọn o ẹlẹ́ẹ̀kẹta kun tayyibal qawl ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó mọ lẹ̀ mọ select words baba alikali ẹ mọ select words baba labib tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó dẹ̀ máa sink sí làákàyè rẹ̀ pa ó dẹ̀ nígbàgbé mọ́ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó mọ rẹwà ẹlòmíì ó kàn sọ̀rọ̀ kò ní orí kó tó sọ̀rọ̀ ẹ máa béèrè lọ́wọ́ ẹ pé ṣé eléyìí ò kí ń orí kó tó sọ̀rọ̀ ni tó bá fẹ́ sọ̀rọ̀ máa select words ní tó lágbára jù láyé bí ọ̀rọ̀ kò sí bí yàrá bá sọ ọ̀rọ̀ míì kalẹ̀ báyìí yóò wò kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó mú òdìjà ànábì fẹ́ lọ kókun so ànábì muhammadu ó ń bẹ ẹnu zírọ ńgbà tó sọ̀rọ̀ sí ó bá lọ sábẹ́ igi màláíkà Jibril wá bá ó ní kí ló dé ó ní inú mi bàjẹ́ ni ó ní wọ́n ṣe ọ̀rọ̀ sọ sí mi lónìí ibẹ̀ láyà Al-Qur'an sọ̀kalẹ̀ pé wala yahzunka qawluhum má jẹ́ kó wà àwọn èèyàn mọ bà ọ́nú jẹ́ bọ́rọ̀ wọn bá ń bà ọ́nú jẹ́ wàá ronú pé kó para rẹ̀ ọ̀rọ̀ tó sọ sí tó mú kúrò nílùú tó lọ sábẹ́ igi tí wàá lọ ń ronú bí wọn bá pẹ́ jù lábẹ́ igi ní òronú parẹ́ yóò ronú kóhùn parẹ́ ni ọlọ́wà dídé ń bẹ̀ má ronú táwọn èèyàn sọ ìwọ tó bá sọ ọ̀rọ̀ sí yẹn tẹ́nìyẹn bá lè fi sunkún sọ́lọ̀ lọ́rùn ìwọ náà mọ̀ sunkún kiri ẹ wá jẹ́ ń parí ọ̀rọ̀ mi sọ́dọ̀ mínísítà bàbá wa gbà mọ́dìbò níkàlẹ̀ yín ni mínísítà fẹ́ tóbi wọ́n wá ń ṣe tó tóbi ẹlòmíì ò ní bí big things ni mo like ìwọ tó like tó tóbi ǹjẹ́ ìwọ náà ń ṣiṣẹ́ tó tóbi tó o bá fẹ́ tóbi láyé ó mọ̀ ṣe tó tóbi ni o táwọn yẹn bá wá ń sọ̀rọ̀ tó tóbi sí ọ létí ó mọ̀ kọtí sí bíbà tó gbọ́ nǹkan kan torí tó fi débi tó ń lọ láyé nù subhana rabbika. wasalaamu ala al-mursalin. walhamdulillahi rabbil alamin. baba amadibo. sheikh. wọ́n ní alikali ṣe dá lọ́sàn-án yìí mo ní mo gbà baba ní afa tí wọ́n ń sọ̀rọ̀ tó ṣe dáadáa yìí èyí ṣe tẹ́ gbà kùnà fún wọn kan tó sọ̀rọ̀ ẹ wọ àwọn baba táwa ní ẹ baba olóríire táwa ní baba Al-Hareery baba máa dìbò ní 50,000 Allahu akbar kó máa jẹ́ owó kùnà afa wa Sheikh Ibrahim Hareery alájà wa láti France amini yóò máa dá sí àti gbogbo ẹni tí ń bẹnu họ́ọ̀lù yìí ẹjá ṣe léyìí ní ìṣẹ́jú kan ká gba owó fún àfa wa Hareery gbogbo ẹni tó mọ̀ pé òun bùkátà sí mímọ̀ òun sì mọ iyì mímọ̀ òun mọ iyì ọ̀rọ̀ Abasco Autos gbogbo ẹni tí ó ra mọ́tò tó nítumọ̀ kó máa lọ́dọ̀ Abasco ẹ̀rí kò ní burú fún yín Abasco ní 5,000 naira owó kùnà àfa wa Hareery gbogbo ẹni